ikú bàbá yèyé kábíyèsí aláàfin Ọ̀yọ́ igbákejì òrìṣà ọba abdulhakeem abímbọ́lá ọ̀wádé kábíyèsí ti fèsì ó ti fèsì lórí ẹ̀sùn tí ọ̀kan lára àwọn olùkọ́ iléèwé gíga ìjọba àpapọ̀ tó wà ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ University of Ibadan ọ̀jọ̀gbọ́n adémọlá da silva aláàfin ọ̀yọ́ ti fèsì lórí ẹ̀sùn burúkú tí bàbá náà fi kàn ó tí kábíyèsí sì ti sọ fún ọ̀jọ̀gbọ́n adémọlá da silva pé gẹ́gẹ́ bí ọmọ yorùbá tòótọ́ tó jẹ́ àti bí aláàfin ọ̀yọ́ bóun ṣe jẹ́ olórí gbogbo ọba káàkiri ilẹ̀ yorùbá àfi kí adémọlá da silva kó tètè lọ tọrọ àforíjì nítorí pé ó parọ́ mọ́ orí adé ni ọ̀rọ̀ tó sì sọ kò sóòótọ́ nínú ẹ̀ rárá àti rárá. Ǹjẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí aláàfin ọ̀yọ́ tó fi ń sọ̀rọ̀ tó ń fún adémọlá da silva tó fi ń fún un lésì? Ó mà ní àpilẹ̀kọ tí ọ̀jọ̀gbọ́n adémọlá da silva tó kọ síta ní ọ̀sẹ̀ tí ó kọjá, èyí tó di ariwo àti awuyewuye ńlá nígbà tí bàbá náà tó jẹ́ kó di mọ̀ pé àwọn fẹ́ ṣe ayẹyẹ kan nínú iléèwé Emmanuel Alayande University tó wà ní ìlú Ilé-Ifẹ̀ tó wà ní ìlú Ọ̀yọ́ Aláàfin ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Ó ní tó sì fẹ́ ṣe ń bẹ̀ ni pé wọ́n fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ka tí ó máa rí sí kíkọ́ èdè Yorùbá, èyí tó fi sọ orí Aláàfin Ọ̀yọ́ tó sì ní nítorí èyí náà fi pe Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àlejò pàtàkì sí ibi ayẹyẹ náà. Ṣùgbọ́n ó ní aago 10 àárọ̀ kù ìṣẹ́jú 5 9:55 am làwọn ní kí Aláàfin Ọ̀yọ́ kó dé, ṣùgbọ́n ó ní aago 12 ọ̀sán kọjá 20 ìṣẹ́jú 12:20 p.m. gẹ́gẹ́ ẹni kábíyèsí máa wọlé. Ó ní eléyìí ó fi kábíyèsí hàn bí ẹni tí kò ṣe àpọ́nlé àsìkò tó sì yẹ̀yẹ́ àwọn nítorí pé ó ní gbogbo ètò làwọn ò lè ṣe táwọn dá dúró kí kábíyèsí tó dé. Ọ̀jọ̀gbọ́n da silva ní àwọn olóṣèlú ló máa ń hùwà burúkú yìí, ó ní kò yẹ ká máa bá irú ìwà burúkú bẹ́ẹ̀ lára àwọn ọba ilẹ̀ Yorùbá, pàápàá ìwà Aláàfin tó jẹ́ ọba ńlá. Nígbà tọ́rọ̀ ètò ti di yẹ̀yẹ́ àti àbùkù fún Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ ẹ̀sùn burúkú ní kábíyèsí má fi sí nínú àtẹ̀jáde tí agbẹnusọ kábíyèsí fi síta. Ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé èyí ló ti jẹ́ kó dìímọ̀ pé bàbá ńlá arọ́ ni da silva ń pa. Ó ní ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ó ní tó ṣẹlẹ̀ ní pé aago 11 ó ní wọ́n ní kí kábíyèsí dé, kì í ṣe aago 10 kù ìṣẹ́jú 5 àárọ̀ tí ọ̀jọ̀gbọ́n da silva ń sọ. Ó ní ṣùgbọ́n kábíyèsí sọ fún wọn pé òun ò lè dé láago 11 ó dá aago 12 nítorí pé àwọn ọba agbègbè Òkè Ògùn wọ́n fẹ́ bóun kọ̀wọ́ ní ìrún yóò sì dúró dè wọ́n. Olóyè Bọ̀dé Dúrójayé ní gbogbo ohun tóun sọ yìí àwọn tó ṣètò náà wọ́n mọ̀ ó ní ṣùgbọ́n nígbà tí da silva ò sí lára àwọn elétò kò jẹ́ kó mọ gbogbo eléyìí. Ó ní dípò kó sì wádìí kó béèrè kó tó lọ pa irú rọ́bẹ̀ mórí adé. Ó ní kò béèrè ṣùgbọ́n àtọ́ ni kó lọ tọrọ àforíjì nítorí pé irọ́ ló pa àti pé Aláàfin Ọ̀yọ́ ọba ńlá téèyàn gbọ́dọ̀ máa rí fínni tó sì ní ó yẹ kí ó mọ̀ pé kábíyèsí gan ọba ńlá tí ojú ẹ̀ máa ń dí púpọ̀ ní inú ààfin ni.